olùdámọ̀ràn ọ̀pọ̀ ní ti pàṣẹ àmọ̀ràn gbígbà kàn dẹ̀ bọ́ sọ́ òmùrìn ọbọ̀ ha òmùrìn ayé rẹ̀ dojúrú ìbọn ló ní o ròyìn ayọ̀ ìmọ̀mọ́ wa ó máa dírẹ́sì kan yá kó ọ̀ kò jẹ́ pé a tọ̀ sọ̀nà líkété ò gbà wọ́n bá ti ń lì kòríta wẹ́ẹ̀ mọ ọkọ̀ á ṣe wẹ́lẹ́mi o sínú ìwé wòlíì àìsáyà orí kẹsìn nínú ẹsẹ̀ ìkẹfà òkéde ni àtàsọ́tẹ̀lẹ̀ jáde lébẹ̀ wí bí ọmọkùnrin kan kò á wọ́n dẹ̀ tẹ̀síwájú ìhàn mú ọmọkùnrin òun ń jákun mú kò á ìhàn orúkọ rẹ̀ ẹ̀yà jẹ́ ìyanu èyí kọ tẹ̀lé ìhàn orúkọ rẹ̀ ẹ̀yà jẹ́ olùdámọ̀ràn tí wọ́n rọ́rùkọ Jésù Kristi agbára Jésù Kristi òyanu Jésù Kristi níbikíbi kan bá ti pe rí rẹ̀ ẹ̀mí rẹ̀ á sọ̀kalẹ̀ á ṣiṣẹ́ òtọ́ni sọ̀nà kó bá wẹ̀ fẹ́ rí ọ̀nìyàn gan sójú pé wẹ̀ wá kẹ́yà ṣiṣẹ́ òdámọ̀ràn ni kẹ́yà ṣe kọ́ gẹ́gẹ́ bí láàyè ọ̀rà rẹ bí private service àkọ́ o àgbèkà ọmọ torí pé lójú àlá lògbà múrìn Jésù á kàn farahàn lójú ìran àfarahàn àìbè lè kọ ìyà sí àìbè ẹnì lè kọ wọ́ lọ olùdámọ̀ràn òun lè orúkọ rẹ̀ àkórí bí onílé yìí ni o tí wọ́n rí olùdámọ̀ràn akọ́ṣẹ́mọṣẹ́ náírà nínú òṣèràn òṣẹ́ olùdámọ̀ràn òun náà ni láti atọ́ni bóyá wo ní ìṣòro bóyá wo ní nǹkan kẹ̀lé pẹpẹ kẹ̀lé tábìlì rẹ kọ́ ọmọ bí kò á yá sí wàá mọ̀rọ̀ rẹ wàá mú lọ olùbádámọ̀ràn èèyàn rà kẹ́kẹ́ kan jẹ́ pé òṣẹ́ kàn ń ṣe lè yé ni kàn dẹ̀ gbé o sí wọn ní ilé ìwòsàn kan ti ṣerú bá ní clinic kan ti ṣe òbánidámọ̀ràn irú ọ̀rọ̀ bá Ọlọ́run mú ọgbọ́n òmu kò wọ́n ìrà múrìn ọgbọ́n ti ọ̀rá lásán ni ọgbọ́n ti ẹ̀kọ́ lásán ni ṣùgbọ́n èèyàn múrìn pàápàá èèyàn kò jẹ́ ti ìránṣẹ́ Ọlọ́run kẹ̀mí Kristi olùdámọ̀ràn kèé gbénú ran ìrà ànì ní ẹ̀mí ti Ọlọ́run kò jẹ́ ọgbọ́n Ọlọ́run kò jẹ́ pé tààràtà lè yàtọ̀ ìyẹn olùdámọ̀ràn Ọlọ́run fún ọ ní ẹ̀mí ìmọ̀ àti òye ìyẹn olùdámọ̀ràn ọ̀rọ̀ máa ń ká ọ lọ́ra àmúraran àmúsùpọ̀ ni kò gbé ìṣòro àní ìyẹn olùdámọ̀ràn a máa ń gbàtọ́ níyẹ o yín mú sí ni wí ṣebí ọmọ tẹ́lẹ̀ ọjà kò yà tí ọ̀rẹ́ bọ́ná mú ní ṣiyẹ̀yẹ́ ìyẹn olùdámọ̀ràn ọ máa ń kánú ọ máa ń ṣèrànlọ́ ọ máa ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro ayé ọni láàmú akẹ́dùn kọ́nikọ́ni o kọ́ bá ọ̀rọ̀ orílẹ̀-èdè sùn kọ́ ayé òun ti dàrú kọ́ ìkété ọ̀nà òun ti lọ́jú pọ̀ kọ́ òun kọ́ rè kàn bá ni pé kò yà pokùnso irú ọni bẹ́ẹ̀ àìsùnkún rẹ̀ àìsùnkún ọni àtìkápára rẹ̀ bá a nìní Ọlọ́run mọ̀ jẹ́ mi sẹ́kún ẹkún òṣẹ́ kọ́ọ̀nì òwúra rẹ̀ títí wí kété òṣòro ayé pé olùkọ́lé bá ìjà pé ẹ̀rọ ni mọ̀rọ̀ rẹ lò wọ́n ta gbọ́ rí o wí kó bá tẹ̀ lùṣòro gan kó bá ti ọ̀yàn létí ọ̀nìyàn kan ṣoṣo ìbá aṣọ ni kọ̀ọ̀kan súnmọ́ ìbá aṣọ ni kò bá bọ̀ súnmọ́ ṣòro ni wọ́n dínkù ní ìlàjì. ìyẹn olùbádámọ̀ràn wọ́n máa ń darí ọ̀nìyàn kúrò nínú ìṣòro wọ́n máa ń mú àbá lọ́ọ́ tọ́ o hàn ti àbá ran hàn tí í mọ́ ni Jésù ti àbá rẹ̀ ètí mọ́ nìyàn ẹ̀mí tipátipá mú ni ṣùgbọ́n á mú àbá nìyà kò jẹ́ pé ayọ̀ ràn án lọ èdè máa mú gbà ọ́ nímọ̀ràn pé kó a yànjọ́ dókítà kan pè ní Jésù kó bá a sọ̀rọ̀ nínú àdúrà
kó gbé ìṣòro rẹ aṣáájú rẹ. ẹ ṣe lọ́dọ̀ wòlíì jẹun kọjá pé kàn tẹ adákùn ìṣòro ayé rẹ. wàá mú ìṣòro 6 lọ síbẹ̀, ajá kò dá ìṣòro 1000 àdá sínú ayé rẹ. ìwọ náà délé yìí pẹ̀lẹ́ mi Ọlọ́run, pẹ̀ mọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì lè wí pé kó bá ti mọ òtítọ́ á sọ ọ́ dòmìnira. Ti Jésù àti àwọn ìránṣẹ́ rẹ̀ nítọ̀ ìtọ́, ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní ràn án lọ. Olùdámọ̀ràn Jésù ó pé, olùdámọ̀ràn Jésù ọlá gbẹ́kẹ̀lé, olùdámọ̀ràn ti Jésù láṣìṣe, olùdámọ̀ràn ti Jésù Kristi lé ojú ìṣáájú nínú, olùdámọ̀ràn ti Jésù Kristi líkété ọ̀nà pátákó lòló lè ti pé. Nítorí pé kó bá lọ sínú Jeremáyà orí 29 ẹsẹ̀ 11 lébẹ̀. Nítorí pé èrò kò ní sí ọ èrò àyẹ̀yẹ̀ ni láti mú gbogbo èyí kó dáa kó sàn, láti mú kó ọ gẹ́gẹ́ bí ọnìkan. Nítorí náà wọ́n gbáyé rẹ pamọ́ kó Jésù, òun náà mi rọ̀ ọ́ lójoojúmọ́. Inú ẹ̀ṣẹ̀ ló ti ń jí, bẹ́ẹ̀ náà ló ìsù. ọ̀nà dà kí èṣù amúráyè gbé ògbógbó ká mọ̀ ìyà ẹ̀ṣẹ̀ ní ká máa jẹ ọ́. Bíbélì kà ti wíbà ní kété ọ̀nìyàn ní ti ṣẹ̀ kó ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ọní bá wá òdáríjì, ọní bá wá ọ̀nà àbáyọ, àmọ̀ràn àkọ́kọ́ kọ́ àyà gbà lọ́dọ̀ Jésù. Ó ní kọ́tẹ́ abọ́lọ́ ẹ̀ṣẹ̀ rẹ, èmi wí hàn lẹ́sẹ̀lẹ́sẹ̀. Lákọ́kọ́ kó tẹ́ gbà wípé ẹlẹ́ṣẹ̀ lọ́yà. Mo bá mi gbóró o, mo wí ké ọjọ́ orí ọmọ kẹ́ sọ̀rọ̀. Ó ṣe bá gbà wípé nínú ẹ̀ṣẹ̀ náà lóyún rẹ̀ kàn bí ọ. Ọyọ̀ ṣàlùfáà lé bí ọ, síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ lọ́yà. Àyàfi ògbà kan bá ṣẹ̀ṣẹ̀ ronú padà ẹ̀ṣẹ̀ rẹ, kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, kó tọrọ ìdáríjì. Ẹ̀ṣẹ̀ kan jẹ́ ọ̀nì kó kọ̀ sílẹ̀, kó lè jú ọ ó dìgbò ṣe sí, kó lè wíwẹ́ àsìyìn sínú rẹ̀ mọ́, kó lè kọ́ ọmọ Ọlọ́run kẹ́ṣẹ̀ ẹnu rẹ, kó bẹ̀bẹ̀, kó tẹ́ ọ gbà ọ́. Iná fagilé ẹ̀ṣẹ̀ rẹ ni, kété ẹ̀ṣẹ̀ rẹ tàtẹ̀yìnwá ó ti dá sí òkun gbàgbé. Ọ̀rẹ́ àdọ́mọ Ọlọ́run wọ́n dé àjùmọ̀jogún pẹ̀lú Kristi Jésù. Lẹ̀kùn ayérayé àti sílẹ̀kùn ọ́ lẹ́yìn gbẹ̀sí kọ́ lóòrèkóòrè, kó ṣòro ni, kó ṣọ̀sín ni, kó ṣalẹ́ ni, kó ṣọ̀rọ̀ ni. Kó bá nílò Jésù Kristi láti gbà ọ́ lámọ̀ràn, láti tọ́ ọ sọ́nà kedere, tí Jésù á farahàn ọ́, ká dẹ̀ tọ́ ọ sọ́nà nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀, nípasẹ̀ ẹ̀mí rẹ̀, nípasẹ̀ wàásù, nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀. Wẹ̀dẹ̀ adé ọmọ aláìlé bàbá mọ́. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, ọ̀nì kan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.